Ìwé Róòmù orí 7. Tàbí ẹ̀yin a ṣe aláìmọ̀, ará, nítorí àwọn tí ó mọ òfin ni èmi bá sọ̀rọ̀, pé òfin ní ipá lórí ènìyàn níwọ̀n ìgbà tí ó bá wà láàyè. Nítorí obìnrin tó ní ọkọ, ìwọ̀n ìgbà tí ọkọ náà bá wà láàyè, a fi òfin dè mọ́ ọkọ náà, ṣùgbọ́n bí ọkọ náà bá kú, a tú sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà. Ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láyé, panṣágà ni a ó pè é, ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó bọ́ lọ́wọ́ òfin náà. Kì yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ará mi, ẹ̀yin pẹ̀lú ti di òkú sí òfin nípa ara Kristi, kí ẹ̀yin kí ó lè ní ẹlòmíràn, àní ẹni tí a jíǹde kúrò nínú òkú, kí àwa kí ó lè so èso fún Ọlọ́run. Nítorí ìgbà tí àwa wà nípa ti ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin, ó ń ṣiṣẹ́ nínú àwọn ẹ̀yà ara wa láti so èso sí ikú. Ṣùgbọ́n nísinsìnyí a fi wá sílẹ̀ kúrò nínú òfin, nítorí a ti kú sí èyí tí a ti dè wá sínú rẹ̀, kí àwa kí ó lè máa sìn ní ọ̀tun ẹ̀mí, kí ó má ṣe ní òdì ara ti àtijọ́. Ǹjẹ́ àwa wa ti wí, òfin à ń ṣe ẹ̀ṣẹ̀ bí kí a má rí? Ṣùgbọ́n èmi kò mọ ẹ̀ṣẹ̀ bí kò ṣe nípa òfin. Èmi kò ṣáà mọ ojú kòkòrò bí kò ṣe bí òfin ti wí pé ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò. Ẹ̀ṣẹ̀ sì ti ipa òfin rí ààyè, ó ń ṣiṣẹ́ onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ nínú mi. Nítorí láìsí òfin, ẹ̀ṣẹ̀ kú. Èmi sì wà láàyè láìsí òfin nígbà kan rí, ṣùgbọ́n nígbà tí òfin dé, ẹ̀ṣẹ̀ sọjí, èmi sì kú. Òfin tí a ṣe fún ìyè, èyí ni èmi sì wá rí pé ó jẹ́ fún ikú. Nítorí ẹ̀ṣẹ̀ ti pa òfin rí ààyè, ó tàn mí jẹ, ó sì ti ipa rẹ̀ lù mí pa. Bẹ́ẹ̀ ni mímọ́ ni òfin, mímọ́ sì ni àṣẹ àti òdodo àti dídára. Ǹjẹ́ ohun tí ó dára á di ikú fún mi bí? Kí a má rí. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kí ó lè farahàn bí ẹ̀ṣẹ̀ tó ń ti ipa ohun tí ó dára ṣiṣẹ́ ikú nínú mi, kí ẹ̀ṣẹ̀ kí ó lè ti ipa òfin di búburú rékọjá. Nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí ni òfin, ṣùgbọ́n ẹni ti ara ni èmi tí a ti tà sábẹ́ òfin. Nítorí ohun tí èmi ń ṣe, èmi kò mọ̀, ṣùgbọ́n kì í ṣe ohun tí èmi ń fẹ́ ni èmi ń ṣe, ṣùgbọ́n ohun tí mo kórìíra ni èmi ń ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, èyí ni èmi ń ṣe, mo gbà pé òfin dára. Ǹjẹ́ nísinsìnyí kì í ṣe èmi ni ó ń ṣe mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Nítorí èmi mọ̀ pé kò sí ohun rere kan tí ń gbé inú mi, èyí ni nínú ara mi. Nítorí ìfẹ́ ohun tí ó dára ń bẹ fún mi, ṣùgbọ́n ọ̀nà àti ṣe ni èmi kò rí. Nítorí ire tí èmi ń fẹ́, èmi kò ṣe, ṣùgbọ́n búburú tí èmi kò fẹ́, èyí ni èmi ń ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, èyí ni èmi ń ṣe, èmi kì í ṣe mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Ǹjẹ́ mo rí ní ti òfin pé bí èmi ti ń fẹ́ láti máa ṣe rere, búburú a máa wà lọ́dọ̀ mi. Inú mi ṣáà dùn sí òfin Ọlọ́run nípa ẹni ti inú, ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń bá òfin inú mi jagun, tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi. Èmi ẹni òṣì, ta ni yóò gbà mí lọ́wọ́ ara ikú yìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ nítorí náà, èmi tìkálára mi ń fi inú jọ́sìn fún òfin Ọlọ́run, ṣùgbọ́n mò ń fi ara jọ́sìn fún òfin ẹ̀ṣẹ̀.